oúnjẹ gbajúgbajà tí gbogbo wa mọ̀ sí the place ti wà ń lọ Abeokuta báyìí. ọ̀sẹ̀ tó lọ wọ́n sílé oúnjẹ ọ̀hún náà bá kọ̀wé sájọkẹ́ adé pé kí n wá bá wọn yẹ̀ wò. fún ìdí èyí ẹ jẹ́ àjọ lọ yẹlé oúnjẹ the place tuntun wò nù fọ́nrán oníṣẹ́jú kan yìí. ilẹ̀kùn méje náà kàn nù 7 doors ṣùgbọ́n lẹ́kùn méjìlá kàn ká tó wọ the place. ẹ̀dínwó ọ̀dà ogún nínú ọgọ́rùn-ún wà nù oúnjẹ wọn lọ́jọ́ tá à ń wí ló jẹ́ kérò pọ̀ bẹ́ẹ̀. àyíká nù ilé oúnjẹ wọn rẹwà pọ̀ ó sì tún tutù minimini mọ́ni lára. wọ́n gba ìfowóránṣẹ́ sí ni lórí afẹ́fẹ́ lọ́jọ́ tá à ń wí ló jẹ́ lọ gbowó mi POS. ẹ̀yin náà wà àwọn ẹ̀dínwó tó wà lórí oúnjẹ wọn. bẹ́ẹ̀yàn ní ọ̀rùndínlẹ́gbẹ̀rún náírà gan yóò róúnjẹ rà. oríṣiríṣi oúnjẹ aṣaralóore ni wọ́n ní nílé oúnjẹ wọn. tẹ̀rín tọ̀yàyà làwọn òṣìṣẹ́ wọn sì fi ń dáni lóhùn. mo ti gbóúnjẹ mi o ó yẹ jẹ́ àlọ́ yẹ̀ wò. mo nu síbí mi nù àsìkò òtítọ́ rèé o. wọ́n lójú lèèyàn fi ń jẹun kó tó fẹnu jẹ. kí n tó gbé síbí sẹ́nu gan mo ti ń dá tọ́ mi ilẹ̀. ẹ wo àjànàkú kọjá mo rí nǹkan fìrí tá a bá rérin ká sọ pa àrérin. oúnjẹ ọ̀hún dùn ó sì múnú mi dùn. ẹran adìẹ wọn gan ọ̀gá ni láàrin àwọn akẹgbẹ́ rẹ̀. mo jẹ oúnjẹ mi tán pátápátá. ìgbà ọ̀sán ní jẹ́ ìlému púpọ̀. ẹ ṣeun tí ẹ wo fọ́nrán mi ó dijọ́ mi ọjọ́ re.